Hello. Ẹ̀yin èèyàn mi, a kú bójú ọjọ́ ṣe rí o. Ibikíbi tẹ bá wà, ẹ kú òwúrọ̀, ẹ kú àsán, ẹ kú alẹ́, ẹ kú ìyálẹ̀ta níbikíbi tẹ ti ń gbọ́ wa. Pẹ̀lú àsìkò tẹ wà ńbẹ̀. Ẹ ṣé gan-an. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa o. Àmín. Nọ́bà ni, ẹ mọ̀ pé àná ni prógrámù tó ń sọ pé kábíyèsí àti tó ń fi lọ sí kóòtù, tó ń lọ tí Ashley mú kábíyèsí lọ sí kóòtù nípa ọmọ ẹ̀ Tádé ní káwọ̀, tó ń fi ní kó kúrò láàfin. Kó dẹ̀ make sure pé ó san 20 million fún kábíyèsí. Àìṣe bẹ́ẹ̀ pé 5 years imprisonment ni wọ́n máa fún. Pẹ̀lú ẹ ṣàgbọ́wọ́ àti ṣe prógrámù yẹn lánàá. Now, nígbà tí Ashley tó fi dé ààfin tó wá ń bẹ Naomi pé kó bá wọn bẹ kábíyèsí, òun ti ṣẹ kábíyèsí, òun ti ṣẹ Naomi. Pé kí kábíyèsí bá òun kó gba ẹ̀bẹ̀ òun, kóun má tí ì lọ, kóun yìí dúró síbẹ̀ títí tó máa fi rí owó tó máa fi san fún kábíyèsí. 20 million kò tí ì sanwó lọ́wọ́ òun kí Naomi jọ kó yá. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rìn kí Naomi yá òun ní 20 million. Naomi ní ìtumọ̀ eléyìí. Naomi ṣàtìyàrí fún ló bá wọn ní ó bẹ Naomi pé kó jọ òun ti fi gbogbo nǹkan lẹ̀ fún Naomi kí Naomi máa gbé gbogbo nǹkan lòun ti surrender. Bóun àti Naomi ṣe wáyé, òun ti bá Naomi ó máa bá Naomi ṣe ọ̀rẹ́ tó di kọ́, ó máa bá Naomi ṣe kinní kan tó di ṣe. Wọ́n bá ní ọ̀rọ̀ yìí àbí nǹkan mi. Wọ́n bá ní Mary àwọn sọ fún pé Naomi wá sọ fún pé wẹ̀ irú ẹ̀bẹ̀ wo ló fẹ́ bẹ̀ mí mo ti gbà ó ní kóun tó mọ̀ pé Naomi ti gbọ́ pé Naomi máa ṣe nǹkan kan fún òun ṣe oúnjẹ tó dáa káwọn méjèèjì kan jọ jẹ́ pọ̀ kán ṣe ọ̀rẹ́ bọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀ kí Naomi jọ. Wọ́n ní lọ́rọ̀ kan ṣá o, Naomi ti gbà pé òun ti gbọ́ pé kò sí wàhálà mọ́, kò sí nǹkan kan. Ṣé pé lóòótọ́ íńtánẹ́ẹ̀tì ń sọ̀rọ̀ o. Bí irọ́ ni bí òótọ́ ni Ọlọ́run ló yé. Wọ́n ló ti gbóúnjẹ, ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe kinní, ó ti bẹ̀rẹ̀ sí ní díṣì oúnjẹ wípé òun àti Naomi kí Naomi kóun lè mọ̀ pé Naomi ti di ọ̀rẹ́ òun, ó dẹ̀ ti yọ nínú Naomi káwọn méjèèjì jọ máa ṣe pọ̀. Bí Naomi ṣe dáríjì òun inú òun ti ń dùn. Lọ́rọ̀ kan ṣá, wọ́n ní bó ṣe ń díṣì oúnjẹ, wọ́n ní bí méèdì Queen Naomi ṣe rí kábíyèsí, ṣe rí Naomi tó ṣe bíi pé òun náà wọ́n ti ń díṣì oúnjẹ, ti jókòó. Naomi wọ́n ló gbé wá sí chamber kábíyèsí oyin oúnjẹ yẹn delicious food. Wọ́n ló jókòó sí chamber kábíyèsí ibẹ̀ náà ti fẹ́ díṣì oúnjẹ kan jẹun òun àti Ashley o. Wọ́n níbi tí Ashley ti ń díṣì oúnjẹ, wọ́n ní méèdì Naomi kan rí kábíyèsí, wọ́n lórí bó ṣe rí wọn tó ń díṣì bó ṣe sáré lọ. Wọ́n kábíyèsí ti lọ sí mítìn ní inú ọgbà kínní kó sáré lọ síbi tí kábíyèsí ti ń ṣe mítìn pẹ̀lú àwọn ìjòyè. Ó sáré lọ bá kábíyèsí jẹ́ ó tètè wá wo kinní yìí láàfin. Naomi ṣe kinní. Ṣé ìwọ̀n pé kábíyèsí lè gbọ́ ọ̀rọ̀ Naomi kó má dìde. Kò sí bí mítìn náà ṣe lè wọ important sí. Ó nítorí Naomi kó máa bọ̀. Wọ́n níbi kábíyèsí ṣe fò dìde nìyẹn. Ó kàn sáré lé ọmọ yẹn, ọmọ yẹn débé bó ṣe wọnú inú chamber báyìí tó rí Ashley tó yìn díṣì tó ti fẹ́ jẹun tí Naomi ti mú síbi tó ti fẹ́ jẹun. Wọ́n ní wá ní yẹ ká jẹun. Mary àní Naomi wá sọ pé Ashley kúkú mọ̀ pé onígbàgbọ́ lòun òun ò lè jẹun kóun má gbàdúrà sí pé ibi tó ti ń ṣe àdúrà tó ti díjú tó ti ń ṣàdúrà. Ọlọ́run wá bá ọba Naomi ṣe o. Kábíyèsí kan wọnú ààfin, kan wọnú chamber ni tó rí wọn tó ti fẹ́ jẹun. Ó kàn yí oúnjẹ, ó ní gbogbo oúnjẹ yẹn. Wọ́n ní kábíyèsí kan yí gbogbo ẹ̀ dànù àtàwọ̀ àti pinnu gbogbo everything ní rọ́ọ̀lùlẹ̀ wọ́n fọ́dà gbogbo ẹ̀ dànù. Wọ́n ní ṣe lẹ́rú bá Naomi tó lajú tó fò dìde. Kí ló ṣẹlẹ̀? Kábíyèsí ní Naomi ṣó bó ṣe máa ń hùwà lédè bó ṣe rí rè. Ó fẹ́ jẹ oúnjẹ ọ̀tá ẹ̀. Wọ́n ní ṣe lójú Naomi dẹ̀ dá wáyé. Ó fẹ́ jẹ oúnjẹ ọ̀tá ẹ̀. Ashley gbé oúnjẹ wá fún ẹ.
ní this injury time ó rẹ̀ fẹ́ gbà ó fẹ́ jẹ ó wọ̀n pé lóòótọ́ wọ́n fẹ́ kápá Naomi lóòótọ́ wọ́n sì kábíyèsí ṣe dá oúnjẹ yẹn nù bó fẹ́ jẹ oúnjẹ Ashley kí ni nǹkan tí ìbá fún ẹ kí ni nǹkan tí ìbá ṣe ó ń bẹ̀ ẹ̀ rẹ̀ tí wàá gbà pé kí ni wọ́n ní ṣe lójú Naomi wá dá pé kábíyèsí kan fling gbogbo kinní yẹn dànù kó yá ìgbẹ́ là ń fẹ́wé òun ò gbọ́dọ̀ rí Ashley nínú iṣẹ́ báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ní bá Naomi wí wọ́n ní ṣe ní Naomi kan wá wò pàkó irú ẹ̀bẹ̀ òṣìwò ni ló fẹ́ bẹ Naomi ó ṣọ́ rẹ̀ ó fẹ́ jẹ oúnjẹ ọ̀tá ẹ̀ abájọ ó ti tútù jù ọkàn ẹ̀ tiẹ̀ ti tútù jù kí ló dé ó fẹ́ jẹ oúnjẹ ọ̀tá ẹ̀ lẹ́nu àná sí ìní ó ti abẹ̀ inú ẹ̀ ti ń dùn ó ti fẹ́ gbóúnjẹ wá kó jẹ poison eré kí lajá ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kò ṣe eré wo ló fẹ́ bá gbogbo àwọn olórí tó wà láàfin eré wo ló fẹ́ bá wọn ṣe pẹ̀lú nǹkan tójú ẹ̀ ti rí ṣé òwò ọmọ bá Ashley ṣe rí ni òwò ọmọ pa Ashley bó ṣe wà yẹn pé chameleon ni bó ṣe ń lé lélẹ̀ yìí ló tún yọjú sí kejì ewúrẹ́ aláìgbọràn òun ló fẹ́ bá ṣọ̀rẹ́ Naomi gẹ́gẹ́ bá ṣe gbọ́ o gbọ́dọ̀ change ìwà ẹ̀ change ìwà yẹn ti tútù jù ìwà yẹn ti tútù kì í ṣọ̀rọ̀ pé bóyá kí ni a gbọ́dọ̀ sọ ìtújọ́ ọ̀rọ̀ fún ẹ ìwọ Naomi irú ẹ̀bẹ̀ òṣìwò ni Ashley ṣe fẹ́ bẹ̀ ṣé ìwọ gbọ́dọ̀ lẹ́ni lẹ́sìn ni gbogbo lẹ́sìn tó ti ń kọ́ ẹ bọ̀ láti yẹjọ́ kí ni nǹkan tó ń ṣe fún ẹ tó dùn mọ́ ẹnu jù nínú tó fi jẹ́ pé ó wá ṣe oúnjẹ fẹ́ jẹ poison ọkùnrin díẹ̀ káàtó ṣọ́ra ṣe Naomi ṣọ́ra ṣe eléyìí tí ń pọ̀ ju Ọlọ́run mà ní jẹ́ kí arógun wàhálà ìdààmú ó fẹ́ lọ jẹ oúnjẹ ọ̀tá ẹ̀ Ọlọ́run ní jókòó jẹ oúnjẹ ọ̀tá ẹ̀ irú kan bẹ́yàn ò ní mú ẹ mọ́ o tó wá jẹ́ pé gbẹ̀tugbẹ̀tu náà ṣe gbogbo jẹ́ pé ó ní nǹkan kan tó ti sè mọ́ oúnjẹ fún ẹ àbí nǹkan tó ti lò fún ẹ tó ti pe cantation eléyìí gbẹnu tán o eléyìí gbẹnu tán gbà tá a gbọ́ nínú internet space a ní kí lélẹ̀ ìtumọ̀ eléyìí ṣé tí o bá aṣẹ̀mọ́ pé kábíyèsí ń tọ́jú ẹ lóòótọ́ tó dé kọ́ Naomi má kó bá àwọn ọmọ ẹ̀ o má kó bá kábíyèsí o àfọlọ́ọ̀bẹ̀ má gbàdúrà láìsinmi àti láìsàárẹ̀ túbọ̀ wà nú ẹ̀mí bíbélì sọ pé ó ní ẹ̀mí ti ká lára rẹ̀ ló ń sọ fún wa pé ọmọ Ọlọ́run là ń ṣe kí ló dé tó sí nú ẹ̀mí so ẹ̀mí èṣù yẹn ló fẹ́ jọba ló fẹ́ gba ẹ̀mí yẹn mímọ́ kan nù ayé ẹ̀ God forbid lóòótọ́ ni kò sẹ́ni tó lè dánwò kò sẹ́ni tó èṣù lè dánwò torí èṣù burúkú yẹn ó lọ bá Jésù níbi tó ti gbàwẹ̀ tán lọ́sàn àti lóru ibi tó ti ń gbàwẹ̀ ló lọ bá ó ní ìwọ ṣùgbọ́n ebi rẹ̀ ń pa Jésù bíbélì sọ fún wa pé pàtẹ́ bí pa Jésù ló wá sọ pé ebi rẹ̀ ń pa bí èṣù ṣe dé nìyẹn ó ní ebi ń pa ẹ́ ó dẹ̀ sán àwọn òkúta yìí kó di àkàrà kó bẹ̀rẹ̀ sí ní máa jẹ Jésù wá ní ó sọ òkúta dàkàrà láíláí ó yá Sátánì kúrò wájú mi ó ní láíláí kí ló fẹ́ fi òun máa rọ́jú kó ṣe prayer àwọn tán before you know it ṣe lè ṣútú wá sọ fún pé ó tún gbé Sátánì lọ sórí òkè ó gbé Jésù lọ sórí òkè gíga ló bá ní lókè òkè ibi àṣẹ wà lẹ́nu òun ṣe bóun gan lè sọ fún ọ ṣùgbọ́n ọmọ aláṣẹ ni yóò bá pàṣẹ ó ní nǹkan kéǹkan tóun bá fẹ́ nu òun sọ Ọlọ́run á ṣe fún òun wọ́n ní èṣù láwọn lọ sọ fún pé lọ sórí òkè gíga ìṣẹ̀lẹ̀ ṣe bí mo ṣe ní ojú ọmọ aláṣẹ mo lè fò látòrí ibẹ̀ yẹn kí n sọ̀kalẹ̀ nǹkan kò ní ṣe mí ṣèbí bíbélì ti sọ pé ìwọ yóò fi ẹsẹ̀ gún òkúta ó ní àwọn áńgẹ́lì máa tẹ́wọ́ gbà ẹ́ nígbà tó bá ń ṣubú bọ̀ pé ò ní fi ẹsẹ̀ yẹn gún òkúta pé wọ́n kàn máa gbà ẹ́ ni pé kò dán o bínú ṣe wá bí Sátánì ni ẹ̀bí ṣe wá bí Jésù ni pé ó yá kúrò níwájú mi wo oníṣẹ́ ẹ̀ṣẹ̀ kúrò níwájú ẹ̀ mi wo ìṣù burúkú yìí láyé bó ṣe wà lọ ó dìgbà tí wọ́n tún wá kan Jésù mọ́gi nígbà yẹn nígbà tí gbogbo ìjà yẹn ti pọ̀ tó ń fún lẹ́gba tó ń de ládé ẹ̀gún tó ń fi nǹkan yá ní gbogbo ara tó ń ṣe oríṣiríṣi fún ṣèbéṣù náà tún dé ó ní kíni ó jẹ́ ìyá tètè sọ fún Ọlọ́run pé ó ò ṣe mọ́ ó jẹ́ ìyá tètè sọ pé Ọlọ́run torí ìyá yìí ti pọ̀ jù
sọ fún Ọlọ́run kó ṣe wọn ọwọ́ kúkọ sọ pé gbogbo àwọn tó ń fìyà jẹ tó ń ṣe kíní kan ṣebí ó lè pàṣẹ kó fi àṣẹ kó stop gbogbo nǹkan tó ń ṣe kó wá sọ pé àbí kó sí Ọlọ́run kó sọ pé ò ṣe mọ́ ṣé nítorí àwọn ọmọ èèyàn ló ṣe ń jẹ gbogbo ìyà yìí wọ́n ní bó ṣe ibi tó ti sọ pé Ọlọ́run èyí wá ti ṣe tó fẹ́ kọ̀ mí sílẹ̀ ìyà yìí ti pọ̀ jù wọ́n ní áńgẹ́lì wá sọ fún pé áńgẹ́lì kan wá ó ní kúkú rọ́jú o àsìkò díẹ̀ ló kù o Jésù Ọlọ́run máa tó dé ó ní kí ló dé tọ́lọ́run fún òun lẹ̀ tí ìyà ń jẹ òun báyìí ìrora yẹn ti wá pọ̀ jù ní áńgẹ́lì yẹn wá sọ pé máa wọ̀rí pé fúngbà díẹ̀ ni tó bá lọ ṣe nǹkan tí èṣù ń sọ fún yìí lóòótọ́ o free láti command gbogbo nǹkan kí nǹkan tó máa free ń bẹ̀ pé ṣùgbọ́n tó bá command àwọn nǹkan kí nǹkan tó fẹ́ free títọ́ Ọlọ́run ò tí ì ṣe níwájú ní life ẹ̀ ó ní aago yẹn wá kọjá ẹ̀ àbí tó bá fulfill promise Ọlọ́run pé tó bá fulfill nǹkan tó sọ fún Ọlọ́run kó tó wá sáyé láti wá kú fún ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn ó ní tó bá ti sí yẹn kí níyàn bá ti fulfill tó bá sọ pé mi ṣe mọ́ mi ní kú fún ọ ó ní wá sí ọ̀run mọ́ o ó ní bó ló fẹ́ dé sí lọ́run ó ní Ọlọ́run máa lé ẹ̀dá wọ́n máa lé ẹ̀dá bó ṣe lé Sátánì wá sí ilé ayé ìwọ ò ní níbùgbé lọ́run mọ́ o mọ gbogbo àwọn ilé ńláńlá gbogbo ohun mèremère kan tó jọjú láàfin ní ọ̀dọ̀ Ọlọ́run ó ní padà sí ọ̀run mọ́ o bọ́lọ̀ ṣe wá bí Jésù ṣe wá ní bàbá mi jẹ́ kí ìfẹ́ rẹ kó ṣe kò pẹ́ náà ni Ọlọ́run wá mẹ́mí ẹ̀ lọ ìjọ kẹta ló jí dìde ní gbogbo ìgbà yẹn ṣé àti gbàgbé ni ní wọ́n kí ló ń jẹ kò easy lóòótọ́ ìyẹn Naomi tó wá sọ wípé ó fẹ́ jọ wo gbogbo alájọ máa rí gun délé ayọ̀ lórúkọ Jésù Ọlọ́run ò ní jẹ́ ká ṣiṣẹ́ ò ní bá wa in Jesus name má dá wọn lóhùn ẹ ṣé ẹ̀yin èèyàn wọn bẹ ṣe ń tẹ́tí sí wa má jẹ oúnjẹ ọ̀tá ẹ̀ mọ́ o in Jesus name lórúkọ Jésù ní jẹ oúnjẹ ọ̀tá ẹ̀ ọ̀tá ò ní rí ẹgbẹ́ ṣe lágbára kò ní rí gbogbo agbéṣe àtẹ̀yìn àti ẹ̀yin tẹ̀ ń gbóhùn mi àti gbogbo wa olólùfẹ́ náà mi ọ̀tá ò lè rí agbéṣe àníjẹ oúnjẹ ọ̀tá wa lórúkọ Jésù ẹ̀yin èèyàn ẹ ṣé gan bẹ ṣe ń tẹ́tí sí bá a ṣe àti bá a láìkẹ́ kẹ́rẹ́ wá fi tó pèsè comment section God bless you all amen.